ṣe bí. Ẹ̀yin tó ní mi ti ń dúró de àtẹ̀kùn. Mo pè é fi kàn mí. Mo send message sí reply. Mo wà pẹ̀lú ìyàwó mi àtàwọn elders in the church. You see, irú messages yẹn èèyàn ò lè ká lójú wọn náà. Okay, no problem. Mo ti kẹ́rù mi dé sí mọ́tò. So maybe àwọn ọmọ mi náà dẹ̀ wọ́n bẹ̀. As in, yàrá tó wà níbi ẹ̀yìn ọ̀dọ̀ yín yẹn. Maybe I can manage there for you. Ilé ìṣe yẹn, mo gbé pẹ̀lú wife mi ni. Mọ́mí wà nulẹ̀. Èmi ò sọ pé mo fẹ́ fẹ́ yín dájì. Mi ò ní pé mo fẹ́ fẹ́ yín. Ẹ̀yin mọ̀ pé yín níyàwó sí nílẹ̀. Àwọn pé yín gbé mi ṣọ́ra fẹ́ níyàwó yín. Ìbáyé mi jẹ́. Gbogbo mẹ́sẹ̀jì sí ni ọkọ mi ti rí mẹ́sẹ̀jì. Ọjà ti ká. Ẹ̀jẹ̀ ti mọ̀ pé ṣé kò sí pé bí ẹ̀rù ti bàjẹ́ lọ. Dájì. Ẹ̀yin tó yẹ ká sí mi débi ògo mi. Ṣé pé sọ wípé a kò ní rí bàbá láìsí ọmọ ni? Ibi tí mo ti wọ ọmọ Ọlọ́run kiri ni mo ti pàjọ ọmọ èṣù. Dájú mo ti pàjọ ọmọ èṣù. Ọkọ mi ti ní kí n jáde kúrò nínú ilé. Dájú kò dá sí mi kankan tí mo lè lọ. Torí ẹbí mi kankan gbọ́dọ̀ máa pẹ́ mo dúró wá sí mo wù yẹ. Mo ti dúdú ti ẹbí mi níbi tí mo ti wá ìgbàlá kiri. Dájú mo máa ń kú ní ẹsẹ̀ méjèèjì ní kíni níbi òkú lẹ́bi ọkọ mi rí kẹ́lẹ́dẹ̀ ẹ̀kọ́ dárí jì mí. Dájú ẹ̀rọ ti ọjọ́ dé ìbẹ̀rẹ̀ wọ iṣu yí pẹ̀lú mi. Ẹni mo ní iṣẹ́ kan láti ṣe. Nígbà tí mo wá báyìí, ẹ láti kí n bọ́ra mi sí o torí pé ẹni èsì kò fẹ́ tẹ̀lé ara mi. Dájú mo bọ́ra sí o. Ìbọn tí mo rí mọ̀ nìyẹn. Láti ìgbà yẹn láti tó jẹ́ àjọṣepọ̀. Dájú ọkọ mi ti wò ó ti ní bí jáde kúrò ní epo tí mo fẹ́ lọ. Sister Mary, iṣẹ́ ìṣù ni. Iṣẹ́ ìṣù ni. Iṣẹ́ kí lẹ pé èsì máa jọ ṣe bí a ti ń lé ní. Inú lẹ́yìn ẹni kí lọ sọ fún ìyàwó yìí. Gbogbo nǹkan tẹ̀ ṣe pẹ̀lú ní ayé mi. Ọ̀rọ̀ tẹ̀ fi ní ayé mi. Ṣé mo bá lọ sọ fún ìyàwó yìí?